Mo kí wa kú ọjọ́ méjì mẹ́ta ẹ̀rẹ̀ ọdún bí àsìkò bí ìgboro ṣe rí yóò kúkú dá lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn àgbàlagbà ní orí tí ó ròyìn ogun ò ní kú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ò ní fi kú tó yáwọ́ pa wá. Àti rí bí Nàìjíríà ṣe dùn ní ìdàkejì báyìí pẹ̀lú ògo Ọlọ́run. Nígbà tó bá dùn gan ní ti dáadáa wọn ní fèmí àti wọn ní fi wá ṣe àwátì. Ó tó jọ́ méjì mẹ́ta mo ti ń gbìyànjú láti fi kíní yìí ránṣẹ́ láti bí ọ̀sẹ̀ méjì, ṣùgbọ́n ibi tí mo wà bí kíní ibẹ̀ ṣe rí kò jẹ́ kí o ṣe fi ránṣẹ́. Mo kí wa lẹ́ẹ̀kan sí a rí pé ó ti pẹ́ díẹ̀ tá ti wò òkè yìí mi ò jẹ́ ká rí òkè ọ̀hún. Ọlọ́run Elédùmarè yóò gbà fún wa. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn obìnrin pé wọ́n ń sọ ọ̀rọ̀ kan lásìkò tí ìfẹ́ bá wà láàrin ìwà àtọkọ ẹ̀ tó sì fẹ́ kí ìyapa kó wà. Bọ́kọ ẹ̀ ṣe ń ṣe ó tẹ́ ọ lọ́rùn, fi àdúrà kún o, fi àdúrà kún. Bí ìyàwó ẹ̀ ṣe ń ṣe ó tẹ́ ọ lọ́rùn, fi àdúrà kún. Torí pé ẹ̀ẹ̀kan nìfẹ́ máa ń já o. Bó la ṣe fẹ́ rìn torí òní mí, bó la ṣe fẹ́ ṣe tá à ní ṣẹra wa. Kò sí bá a ṣe fẹ́ ṣe tá à ní ṣẹra wa, kò sí áńgẹ́lì nínú àwa ẹ̀dá o. Kò sí áńgẹ́lì ní inú àwa ẹ̀dá. Ó túmọ̀ sí wípé tí àsìkò ìfẹ́ tí bá ń tán lọ n tó ń ṣe tọkọ ẹ̀ ń mójú kúrò pé yẹ kí n mójú kúrò ńbẹ̀. Tí ìfẹ́ yẹn bá ti ń dínkù lọ́kàn rẹ̀ kò ní mójú kúrò ńbẹ̀ máa o. Yóò máa kà sí ẹsẹ̀ fún ọ. Níjọ́ tí gbogbo ẹ̀ bá dàrú níjọ́ náà ló máa gbọ́ náà ló ṣe báyìí níjọ́ kan, ó ṣe báyìí níjọ́ kan, ó ṣe báyìí níjọ́ kan. Ó lè dàjà túká o. Bẹ́ẹ̀ náà lobìnrin náà. A ti gbàgbé pé kò sẹ́ni tó pé, ṣùgbọ́n ó pé nígbà náà o lójú wa gbogbo ohun tó ń ṣe ló pé ló dáa. But ìgbà tó ti di pé yálà àwọn kan wà níbì kan ṣé nígbà àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin tọkọtìyàwó nígbà míì kò ń ṣe lásán o. Bẹ́ẹ̀ ni kì í ṣe lásán o. Kì í ṣe gbogbo ẹ̀ ní lásán, kì í ṣe gbogbo ẹ̀ lójú lásán. Ìyàwó ẹ̀ tó jáde tí ń lọ tó lọ́wọ́ ẹ̀yìn tó lọ́wọ́ iwájú bí ṣe ń kọjá lọ yẹn wọ́n ń wo ẹlòmíì ń wo ẹlòmíì pé obìnrin yìí ó gbọ́dọ̀ jáwọ́ mi lọ́wọ́. Wọn ò fẹ́ mọ̀ pé ilé ọkọ ló wà kó ti bímọ fún ọ tàbí kò bímọ fún ọ. Wọ́n fẹ́ jẹ́ ń bẹ̀ ní gbogbo ọ̀nà. Àwọn ọkùnrin míì sì wà tó yẹ pé gbogbo tó bá gbà ni wọ́n ò fi fún. Àbó mọ̀ ni bí ọkọ ẹ̀ ṣe ń ṣe nígboro bí ṣe máa ń múra bí ṣe ń tọ́jú rẹ̀ bí ṣe ń fowó oúnjẹ ẹlẹ̀ tí ń ṣe gbogbo nǹkan yẹn sọ̀rọ̀ pé gbogbo ọkùnrin ní í ṣe bẹ́ẹ̀ ni. Kì í ṣe gbogbo ọkùnrin, kì í sì ṣe gbogbo obìnrin bíi titi ẹ ló dùn wá nínú. Kì í ṣe o bí kí nǹkan kan tí ò tó nǹkan kan dédé ṣẹlẹ̀ kó nasẹ̀ síta kó wá bá wọn bẹ́ẹ̀ ló ṣe rí o. Gbà bẹ́ẹ̀ ló ṣe rí. Ó túmọ̀ sí pé ètò wà lọ́wọ́ ẹ̀ wò wọ́ mọ́. Ètò wà lọ́wọ́ obìnrin kóbìnrin wò wọ́ mọ́ kó lò kó dáa. Ètò wà lọ́wọ́ ọkùnrin kọkùnrin ó lò wọ́ mọ́ kó wò wọ́ mọ́ kó lò kó dáa. Torí pé àwọn kan wà níta tó ṣe pé kì í ṣe ìwà ló lé wọn kúrò nílé ọkọ rárá o, kì í ṣe ta ìmọ̀ wá wù o. Ogun ló pọ̀ jù ló lé ọ̀pọ̀lọpọ̀ pé má jẹ́ kí n kú kí n lè ṣe ìyá àwọn ọmọ mi, má jẹ́ kóbìnrin yìí wá pa mí, jẹ́ n wáyàwó mi ìfẹ́ ló pọ̀ jù. Sí irú ẹni tó ti wá dágbé láì ṣe pé kó mọ̀ wá wù ló ṣe kúrò nílé ọkọ tó ti wá dágbé fún bí ọdún 5-6 tó wá rí ibìkan tílẹ̀ ti tutù gbogbo tó yẹ kó ṣe ní ó ṣe pé kó má bọ́ mọ́ ń lọ́wọ́. Ìwọ tó sì rí tiẹ̀ lò tó jókòó tó ń wò tó jókòó tẹ́tẹ́rẹ́ sórí ẹ̀kan tó bá bọ́ sórí n tó ná láti sọ pé kó má bọ́ kò tó nǹkan tí wàá ná nígbà tó bá bọ́ tán o. O tún lè gbìyànjú kó má mu torí pé ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ ò ní dúró. Ṣẹ̀ṣì rẹ̀ tó mú èkù dà lọ́wọ́ ó ṣòro ó gbà o nítorí pé ó mọ̀ pé òun jàgbà ni òun náà ò ní fẹ́ kó bọ́ mọ́ òun lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìyàwó tá a gbà tó kó tiwa síbi tá a ti gbà sí yóò dúró, àwa tá a gbà tá a dúró a ní dúró. Yóò wá dàbẹ́ ni pé gbogbo ìyànjú tó ń ṣe kò mú, kò rí bẹ́ẹ̀ o. Bó ti ń sáré ń bí ẹni tó gbà náà ń sáré lọ́hùn. Ẹni tí agbára ẹ̀ tó wá le jù òun ni ó jà mọ́ lọ́wọ́. So fẹ́ fi ẹni tí ń rì ní òtí tiẹ̀ láàrin oṣù kọ̀ọ̀kan ń rì ní ìwẹ̀ oṣù méjì ń rì ní ìwẹ̀ ó fi wéwọ́ tó gbìyànjú ẹ̀kan abẹ́ méjì tó ní kínní kò rí bẹ́ẹ̀. Ògúngún lọ ni tí òpin síbi kan nítorí náà ètò wà lọ́wọ́ ẹ̀ wo wọ́ mọ́ fi àdúrà tí fi gbogbo tó yẹ kó fi tì kí sẹ́pọ̀ bá tiẹ̀ jẹ́ ṣùgbọ́n kí ẹ fi lè jọ mójútó kó mọ̀ di pé ọwọ́ 4 ló ń ṣiṣẹ́ ọwọ́ 4 ló bímọ ọwọ́ 2 ló wá ń wò ó kó mọ̀ di bẹ́ẹ̀ ó ní o. Ẹnì kó sọ̀rọ̀ níjọ́ kan ó ní mo rò pé ìyàwó yín ti fún yín lóògùn jẹ ẹ dákun gbà tí ó wà fún mi lóògùn jẹ ṣé wọ́n ni kó wá fún lóògùn jẹ o.
ẹ tó bímọ fún mi oló fún mi lóògùn jẹ ẹ dákun sí wọ ni kó wá fún lóògùn jẹ o ta ni. ẹ dákun sí wọ ni kó wá fún lóògùn jẹ ni. à ń fi àwọn irú iṣẹ́ báyìí sílẹ̀ kò ń ṣe pé láti dá lérú o bí kò ṣe pé ibi tó ti bàjẹ́ láti fi tún ṣe bẹ́ẹ̀ ni o. ẹlòmíì obìnrin míì ń kó ọmọ 3 4 káàkiri bàbá tó ní àwọn ọmọ yẹn ó ti tẹ̀lé lómi lọ tó bá ti jẹ́ kóbìnrin yẹn náà ni ọmọ wa wù ọmọ tó ti wà ń bẹ́ẹ̀ ńkọ́ ó yẹ kó ọmọ ṣètò ẹ̀ gẹ́gẹ́ bí bàbá lórí àwọn ọmọ torí òun mọ tí wọ́n lè dà lọ́la. obìnrin tó lọ bá ó náà ti bímọ fẹ́ lómi bóyá bàbá ti tiẹ̀ ń ṣètò lórí ti tiẹ̀ àwọn ọmọ tó yẹ kí wọ́n parapọ̀ kí wọ́n tọ́ kóbìnrin tó lè dá nìkan tọ́ ọmọ yanjú wọn lágbára láì sí àtìlẹ́yìn ọkùnrin bẹ́ẹ̀ tí ó bá ké máa mọ́ ṣe báyìí àbẹ́ àpòyọ ọmọ bẹ̀rù bàbá ju ọrùn ìyá lọ. bẹ́ẹ̀ náà sì ni ìyá tó lọ tó fa àwọn ọmọ lẹ̀ ẹ mọ̀ pé bí kan wà tó ṣe pé bàbá kò lè tọ́ obìnrin débẹ̀ obìnrin yóò pe ọmọ ẹ̀ pé tí o ti rí nǹkan oṣù ẹ bóò ni kìnìkan sọkùnrin ló máa sọ gbogbo yẹn. nítorí ti dáa jù náà ni pé kí àwa méjèèjì kájọ dúró láti ṣe ìyá àti bàbá àwọn ọmọ wa kọ́lọ́run Elédùmarè kó má gbẹ̀mí wa báyìí. nítorí náà ìdí tèmi ṣe ń fi sílẹ̀ nìyẹn o kò ń ṣe pé bóyá láti fi dálé onílé rú ṣùgbọ́n gbogbo ẹni tó wà kó fẹ́ fi dálé onílé rú ni kò ní jẹ́ fún o láṣẹ Ìdùmarè kò ní jẹ́ fún. kí ló bá mi wá ẹ bá mi wá ọmọ pẹ́pẹ́yẹ ọmọ adìyẹ àti ẹyẹ ẹ̀gà koríko orí sàárè pẹ̀lú ibi àtàrí kan koríko orí sàárè lẹ́kùn tẹ́lẹ̀ ẹ kó ààyè àwọn kìíní ìní o ẹ kò lé wọn lórí ẹ ti kó koríko tẹ́lẹ̀ ẹ kó ààyè àwọn kìíní ẹ kò lé lórí ẹ wà fàtàrí kan sí ẹ tún kó koríko yẹn ẹ tún kó bò tí ó máa ké ẹ wà jó ẹ bá ti jó tán ẹ bá wọn tọ́jú ẹ̀ sínú àdó dẹ inú àdó dẹ oníkẹ́ tọ́jú ẹ̀ sí kẹ́ gbé pamọ́ níjọ́ tí lílò bá kàn án níjọ́ tí lílò tó bá kàn án ẹ rọra bù díẹ̀ ńbẹ̀ ẹ dì ní ìkóbẹ́rẹ́ wọ́n máa ń fi lójú ẹsẹ̀ òsì tàbí ẹsẹ̀ ọkùnrin yálà àti tóbìnrin tá a fẹ́ pè padà fẹ́ pé ẹnìyẹn bá ti ní lọ́wọ́ là máa ń dì mọ́ ní ìwọ̀n púpọ̀ wọ́n wá dì ní ìkóbẹ́rẹ́ tí ò bá sí dì ní ìkóbẹ́rẹ́ dá àníyàn sí ṣùgbọ́n tó o bá ń dì lọ́wọ́ tó o bá ń di kinní lọ́wọ́ àníyàn méjì kò gbọdọ̀ wà lọ́kàn rẹ o tó bá wá di kinní tán ó lọ ra àkùkọ díẹ̀ tó o bá rà yìí ó dè mọ́lẹ̀ ó wà kọ ebè ó fi kinní sábẹ́ ebè tó bá ti fi sábẹ́ ebè ó da nǹkan bò ó tí Ọlọ́run bá lè bọ́ sí tí àkùkọ díẹ̀ yìí tó bá lè tú ebè ńká ìkóbẹ́rẹ́ tó fi síun tó fi ẹsẹ̀ tá jáde ẹni tí ibikíbi tó bá wà wọ́n lè jáde lọ́hùn àwọn Yorùbá gbọ́n àwọn ibi tí ọ̀rọ̀ kí ni wá ṣe sí ni pé ǹjẹ́ ṣe nígbàgbọ́ pé ṣe bìlíf pé o lè bò mọ́lẹ̀ kí adìyẹ sì kanlẹ̀ kó má fọwọ́ kan kó má fẹsẹ̀ kan títóbi rẹ̀ Ọlọ́run àwọn Yorùbá gbọ́n o àwọn bàbá wa gbọ́n àwọn àgbààgbà Yorùbá wọ́n gbọ́n. mo fi sílẹ̀ fún àwọn tí wọ́n ń dá àlejò lóhùn tí àwọn kọ́sọ̀rọ̀ wá sọ́dọ̀ wọn tí wọ́n fi kún nǹkan sísà àṣírí ni o àṣírí tó sì jẹ́ dọ̀là ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ sọ fún wa lára àwọn iṣẹ́ tí wọ́n ń sọ̀yàn di oníjìbìtì òun ni iṣẹ́ tá à ń ní àwọn arúgbó àwọn iṣẹ́ tá à ń sọ ìwà o bẹ́ẹ̀ ni àjàtúká á pè nǹkan bẹ́ẹ̀ yẹn ìdí téèyàn fi dúró sórí ẹyọ kan nù wọ bó bá ti ń sa èyí lọ́mọ sa èyí ó kó pọ̀ torí pé eré ẹni tó wà lọ́dọ̀ rẹ̀ òun náà dúró kò dúró rárá
nítorí ìdí èyí ìwọ náà ní dúró lórí ẹyọ kan pé mo ti sàkán lánàá mo wá dúró rárá o kò sí ń tẹ̀síwájú ni ọlọ́run Elédùmarè yóò gbà fún wa gẹ́gẹ́ bí mo ti máa ń sọ ọmọ díẹ̀ sí TV ibi tí a ti ń ṣàwárí àwọn nǹkan bí àwọn bàbá wa tó ti sọnù àwọn nǹkan ilẹ̀ Yorùbá tá à ń ṣe àwárí ẹ̀ ìfẹ́ sọ ìtàn tí bàbá yẹn sọ pé ó rọ̀ mọ́ àṣírí tí mo ra fi sílẹ̀ tẹ̀ jẹ àǹfààní ẹ̀ gbogbo àwa tá a lọ láàárẹ̀ ní àrìn tákìtì ọlọ́run ṣàánú fún wa 08061408254 ní nọ́mbà tí ẹ lè pè wá sí ẹ lè à ń lò fún WhatsApp 07083907513 nọ́mbà yìí kò lọ mọ́ ṣùgbọ́n WhatsApp rẹ̀ ń lọ tẹ́ bá mẹ́sẹ̀jì wa ìbéèrè tẹ́ bá ní lórí àwọn sẹ́tà ń fi sílẹ̀ ẹ dákun ẹ mọ́ pè ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp á reply yín tó bá jẹ́ pé ẹ bá ní ìbéèrè lórí àwọn sẹ́tà wa fi sílẹ̀ ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni á dá yín lóhùn ọlọ́run Elédùmarè yóò gbà fún wa o bí àsìkò yìí bó ṣe rí ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kò ní lé mọ́ wa lágbára lọ́wọ́ ọlọ́run kò ní lé mọ́ wa o àṣírí tó dájú ni.